A kú ojúmọ́ o, gbogbo olólùfẹ́ ìkànnì Gbẹ̀du Èdè káàkiri àgbáyé. Gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé, gbogbo wa ni mo kí. A kú kó lè dáa, a kú ìgbìyànjú. Mo ṣe fídíò kan lánàá. Fídíò yẹn òun ló tún tì mí lọ́pọ̀npọ̀n láti gbìyànjú àti ṣe míì lónìí. Kò kúkú ṣe páwa náà kéré lórí àti dá sí ọ̀rọ̀ ìlú, ṣùgbọ́n oníkálùkù ló máa ń ní onílù tó ń lù ú fún ìròmì ẹ̀ lábẹ́ omi. Àwọn onílù tó ń lù fún ìròmì tiwa tá a fi ń jó lórí ìkànnì Gbẹ̀du Èdè, wọn ò fẹ́ kí á doríkọ̀nà bíi pé à ń gbéra wa kalẹ̀ bíi bloggers, torí pé látilẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ radio and television presenters òun làwa yàn láàyò. A lè mọ́ tí lórúkọ media rẹpẹtẹ, ṣùgbọ́n àwọn tó mọ̀ wá mọ̀ wá. Adáyé social media òun làwa náà ní káwa náà sún sí ìhà ibẹ̀, ká tún máa fi drive àwọn content kọ̀ọ̀kan eléyìí tó lè mú kí àwa náà tún ṣe ìgbélárugẹ ohun tí a gbé dání àti nǹkan tá a yàn láàyò. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó sì nífẹ̀ẹ́ sí àṣà Yorùbá, òun ló mú káwa náà rò pé okay, ká máa ṣe nǹkan kan tó jẹ máṣà. Irú àwọn nǹkan yìí ń bẹ lára wa, àwọn èèyàn gan ló tiẹ̀ béèrè fún gan. Bọ̀bọ́ yìí, nǹkan ń bẹ lára ẹ̀, nǹkan tí wọ́n ní tí ò jọ ẹ́ lójú yẹn ọ̀pọ̀lọpọ̀ ó ní ò láǹfààní àti mọ̀. Òótọ́ sì ni àwa náà ń rí nínú àwọn tá a jọ ń pera wa ní agbóhùnsáfẹ́fẹ́, láwọn míì gan tó jù wá lọ lọ́jọ́ orí. Ọ̀dà, èèyàn gbọ́dọ̀ fara sínú kù la fi rò ká ṣe àgbékalẹ̀ ìkànnì Gbẹ̀du Èdè, ká sì máa sọ̀rọ̀ nípa tó jẹ mọ́ ìṣe àti àṣà wa láti máa gbé lárugẹ. Ṣùgbọ́n tí mò ń tẹ̀síwájú, mo rí wípé a gbúdọ̀ máa dá sí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá ń lọ láwùjọ, àgàgà ní àwùjọ Yorùbá. Àwọn bàbá tó bí mi lọ́mọ wọ́n kìlọ̀ fún mi ná, torí látilẹ̀ pẹ̀pẹ̀ mo jẹ́dá kan tó nífẹ̀ẹ́ sí kí n máa fi ọ̀rọ̀ wáyàn lẹ́nu wò. Questionnaire ni mí, àti kékeré làwọn òbí mi ti kíyèsí mi pé even tó máa ń bi bàbá mi léèrè nǹkan tí wọn bá tí jẹ́ ń ṣàlàyé fún mi, ọkàn mi ò ní balẹ̀, mi ò ní fi ẹ́ lọ́kàn balẹ̀. Ẹ sì wò dáadáa tó fi dàsìkò yìí, gbogbo àwọn tí mo gbara wọn kọjá tó fi kanra ọ̀gá mi níbi iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, wọ́n mọ̀ pé aláwòmọ́ ni mí níbi kó jẹ́ pé bóyá nǹkan kan wà tó rú mi lójú tí mo fẹ́ mọ̀, màá túlé kan ní sá. Eléyìí ni bàbá mi kíyèsí lára mi tó fi ní wípé ìwọ̀nba ìtàn tán mọ̀ nípa Yorùbá nígbà tí mo bi wọ́n léèrè, wọ́n sọ fún mi kán tó jáláìsí. Ṣùgbọ́n ìgbà yẹn wọ́n rí pé mo ti ń gbégbésẹ̀ àti doríkọ ibi iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ bí ọdún bíi mélòó kan sẹ́yìn. Wọ́n wá sọ fún mi pé àwọn ò ní kí n má ṣiṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ o, láwọn mọ̀ pé mo nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n kí n má doríkọ bí ìtàn. Torí tàn ó máa ń dá dúkùú sílẹ̀ láàrin àwùjọ, láàrin agboolé, láàrin ọmọ bàbá, láàrin ọmọ ìyá. Torí kò sẹ́ni tó ní dáadáa tí ò ní ní àìdá titi ẹ̀ nínú ayé. Tán bá sì fẹ́ kọ́tàn èèyàn, gbogbo ẹ̀ ni wọ́n á kó papọ̀,
ṣùgbọ́n onítàn ò ní fẹ́ kán fojú àbúrò òun kán fi léde, afẹ́kọ́ bóun fi pamọ́. Ṣùgbọ́n àwọn tó mọ̀, àwọn ò fi sẹ́gbẹ́ kan náà kọ̀rọ̀ kan tiwọn ni. Tẹ́yìn bá ti ń rò pé ẹ fẹ́ máa sọ̀tàn dáadáa nípa bàbá tiyín, àwọn náà wàá wú àìdá bàbá yín jáde láti fi tákù dáadáa tẹ́ ń sọ yẹn. Ní ìkóríta ibi tẹ́ bá ti fẹ́ máa pera yín ní tẹ́tò. So ìhà ibẹ̀ yẹn ó jẹ́ kí ìtàn léwu díẹ̀ láwùjọ, ẹ ti ní ká má sọ̀tàn. Ṣùgbọ́n bákan náà ṣe mo sì lu àwọn tó ń sọ̀tàn lágọ̀ọ́ ẹnu. Ní ọ̀pọ̀lọpọ̀ ìtàn tí mo mọ̀ lónìí, péréte ńbẹ̀ ni bàbá tó bí mi lọ́mọ sọ fún mi. Ká gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ń ṣàkójọ ìtàn lórí àníyàn ìgbélárugẹ ilẹ̀ Yorùbá. Ká gbọ́ látara àwọn tí wọ́n ń ṣe fíìmù. Bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù yìí ìroko mọ́ títà ọjà wà ńbẹ̀. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ó tiẹ̀ jẹ́ ká mọ̀ díẹ̀díẹ̀, kò jẹ́ ká wà nípò ẹni tí ò ní lè rí nǹkan kan sọ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn. Ó sì fi kún ọ̀pọ̀lọpọ̀ èrè wa. Ìdí tá a fi lù wọ́n lọ́gọ ẹnu nìyẹn. Níbo gan ni mo wá ń lọ? Lánàá mo sọ̀rọ̀ díẹ̀ nípa àwa ènìyàn tá à ń gorí social media láti dá sí ọ̀rọ̀ bàbá wa Ọọ̀ni Ilé-Ifẹ̀, Ọba Ògúnwùsì Ọ̀jájá àti bàbá wa Ọọ̀ni Aláàfin of Ọ̀yọ́, bàbá wa Ẹlẹ́wùétù tẹ́ ń dá sí. Mo jókòó, mo rò nínú ìwòye mi pé ṣebí àwa Yorùbá là ń pòwe wípé ìjà ni wọ́n máa ń yanjú, a kì í rí dúkùú yanjú. Ṣé Aláàfin, bàbá wa Aláàfin sọ wípé àwọn ò bẹ́nì kankan jà, kódà àwọn ò bẹ́nì kankan dun agbára ìwọ jù mí, èmi ò jù ọ́. Ẹ̀yin tí ẹ wá fẹ́ dá sí ọ̀rọ̀ tẹ́ ń wò ó pé ilẹ̀ Yorùbá ò yẹ kó bàjẹ́, ẹ̀yin lẹ ń sọ wípé irọ́ ni, ìjà wà, ìjà wà. Ìjà wo ló wá wà nísìnyí báyìí? Ẹ wá jẹ́ n gbé yín débẹ̀. Èmi lè sọ fún yín pé ìjà ò sí láàárín àwọn ọba méjèèjì. Ṣùgbọ́n dúkùú wà lórí ìtẹ́ yẹn. Dúkùú wà lórí ìtẹ́ Ọọ̀ni àti ìtẹ́ Aláàfin. Àwọn ọba méjèèjì, Ọba Abdulhakeem Ọwọ́adé àti Ọba Ọ̀jájá Ògúnwùsì, ìjà ò sí láàárín àwọn méjèèjì. Ṣùgbọ́n dúkùú ó ń bẹ lórí ìtẹ́. Ẹ wá mọ́ gbàgbé, Yorùbá ní pé ìjà ni wọ́n máa ń yanjú, wọn kì í rí dúkùú yanjú. Ká tiẹ̀ ní pé ẹ wá wò ó pé okay o, òwe Yorùbá àwọn baba wa ńgbà yẹn ni wọn gbọ́n ló jẹ́ ń parọ́ òwe yẹn, òwe àtijọ́ ni. Tẹ́ bá rò bẹ́ẹ̀ lọ́kàn tiyín, tẹ́ condemn àwọn baba wa torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ti ń rí nísìnyí. Tẹ́ wá rò pé ẹ̀yin fẹ́ ṣe ń tẹ́nìkan ò ṣe rí, ẹ fẹ́ yanjú dúkùú, ṣé ìlànà tẹ́ ń gbé gbà yẹn ni ó fi yanjú? Gbogbo ẹni tí ń ṣe fídíò lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ ni mò ń bá wí o. Èmi ò ní ẹ má bú mi o, mi ì bẹ̀rù ẹnì kankan, mi ò fear yín. Torí ìgbà míì wà tí ẹ̀dá kan bá ń sọ̀rọ̀ tó ń fa kò mú òkun yọ, ẹni tó ti sọ̀rọ̀ ṣáájú tó bá ti ń rí àṣìṣe rẹ̀, kàkà kó gbìyànjú àti ṣe àtúnṣe, ojú oró ni wọ́n á kọ sí ẹni tó sọ̀rọ̀ yẹn. Wọ́n á ní pé sáwọn wà gbọ́n ni. Ó ti ń pa àwọn lẹ́gọ̀ nìyẹn náà, n tó délé ayé ń sìn inú yẹn. Kíní yẹn ti kọnu ayé. Kí ló dẹ̀ fà á? Ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a pera wa lágbàlagbà lónìí, àwọn òbí tó bí wa ló dá wa tọ́.
ìbàjẹ́ yẹn ń bẹ lára wa ní ayé ti dayé mọ́ bá ń bọ́mọ mi wí kó tó bí ẹlòmíì ibi ń bí ẹlòmíì sí ibi tí wọn ì tí bá ara wọn bá ọmọ ara wọn wí ni ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé àwa jàǹfààní kan àwọn tó bí àwa inú ilé inú family house ilé ẹbí òun náà bí wa sí Ọlọ́run fi condition yẹn mú wọn mọ́lẹ̀ àwa gbélé ẹbí níbi tí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àbúrò tí wọ́n ti ń jí láàárọ̀ tó ti ń mu omi inú àmù kan náà níbi tí ọmọ ó ti ṣẹ̀ tó jẹ́ pé ẹni tí ó bá wí ìyá rẹ̀ gan ò lè gbéná wojú ń tàn láyé wọn bí ìyá rẹ̀ dá wọn bọ̀ wí ọwọ́ àrùn kì ìbàjẹ́ ẹ̀ ló wà lára ọ̀pọ̀lọpọ̀ wa tó dàgbàlagbà sí wa lára tó fi jẹ́ pé tá a bá fẹ́ bá àgbàlagbà sọ̀rọ̀ ńgbà míì a máa rò pé à ń yanjú ọ̀rọ̀ nínú ọkàn wa ìsọ̀rọ̀ ẹnu wa yóò máa ba nǹkan jẹ́ a sì ní mọ̀ kí n padà sórí ọ̀rọ̀ wọ́n ní dúkù kò ń ṣe yanjú àkọ́kọ́ kí ló fa dúkù méjì ti wà nílẹ̀ tẹ́mi ronú kan ó lè jù bẹ́ẹ̀ lọ kí ló fa dúkù lórí ìtẹ́ Aláàfin àti ìtẹ́ Ọọ̀ni Ilé Ifẹ̀ dúkù àkọ́kọ́ n tó fa dúkù àkọ́kọ́ lójú tèmi ò ní pé ìtàn Ọ̀rànmíyàn ipòkípò tẹ́yìn bá fi Ọ̀rànmíyàn sí láàrin àwọn ẹbí rẹ̀ bóyá ẹ̀yin fi sípò ọmọ àlè táwọn kan pè lọ́kàn tiyín ká ní pé ìtàn tí ẹ̀yin fọkàn mú pé òun ni ó jẹ́ eléyìí tó jẹ́ ojúdá ni pé Ògún ló bí o wọ́n gbà yẹ́ toyúntoyún ni o wọ́n bí sí ààfin ni o ààfin náà kàn ti wó ni o òun náà wà nú àwọn tí wọ́n ránṣẹ́ kiri tó pé wọ́n fi mọ́ jagun ni o ẹ̀yin lẹ mọ̀ wọ́n ti láwọ̀ mọ́ sọ́tàn àwọn ò sì ní sọ ẹ bá sì ní àbígbẹ̀yìn ní f'Ódùduwà ọkànjọ́ ọmọ kan tó jọmọ líle ọmọ takuntakun ní lójú dàbẹ̀ pé ó fẹ́ gborí ẹ̀yin lẹ mọ̀ ṣùgbọ́n gbàgbé ká ní pọ̀nà méjèèjì náà ní lọ́ọ̀yàn bá gbà wáyé àkọ́kọ́ ẹ ti lọ mọ̀ pé ológun ọmọ wulẹ̀ ni ẹ̀ẹ̀kejì ni pé yóò lọ́tà tí ó pọ̀ ojú ni òbí ń rọ̀ tó lọ́mọ ní ọgbẹ̀yìn òun tí mọ́tò bá ń já wúrú bọ̀ ní ìsìn báyìí sẹ́ni ọkọ̀ náà ti gbọ́mọ rẹ̀ mọ́ ìbí ó sì dùn rẹ̀ tí ò fi ní kú ìyà ní ọmọ sá ìtàn Ọ̀rànmíyàn bó ṣe lò sẹ̀mí ayé ẹ̀ bó ṣe dá Ọ̀yọ́ empire sílẹ̀ bó ṣe lo ayé ẹ̀ dúkù àkọ́kọ́ ni ìgbé ayé rẹ̀ ó ti challenge ìgbé ayé rẹ̀ ti challenge orí ìtẹ́ bàbá rẹ̀ tabaníkà wò dáadáa ìgbé ayé ti challenge orí ìtẹ́ bàbá rẹ̀ láyé àtijọ́ nínú ìtàn Yorùbá sí rèé nílẹ̀ Yorùbá tí ọba bá bí ọba tán bá fi lẹ wo ìṣẹ̀ǹtáyé ẹ̀ tán fi ní ọba lọmọ yìí àtọjọ́ yẹn ni bàbá rẹ̀ ó ti rí gẹ́gẹ́ bí akẹgbẹ́ òun ló fi jẹ́ nígbà míì wà bí tán bá ti mọ̀ pé ọba lọmọ yìí jẹ́kọ̀ ọba ló sì bí wọ́n nìkan lọ tọ́jú ẹ̀ níbòmíì nílùú míì pé ọba ìpé méjì nílùú láì tí ìfijọba wọ́n ti gbé sípò ọba ribiribi tó o bá tún wá gbáyé ṣe
ó máa ń sọpọ̀ tá yóò tù ọ́ sínú ayé. Ọ̀gá mi máa ń pòwe kan, wọ́n náà máa ń lóyún baba sínú gbà míì, wọ́n máa ń lóyún baba sínú gbà míì tọ́mọ ó sì ti jẹ́ pé ọmọ ó sì ti wà nínú ayé. Wọ́n máa ń pòwe yẹn, wọ́n máa ń tako làákàyè àwọn tí ò bá gbọ́wé. Wọ́n máa ń lóyún baba sínú tọ́mọ ó ti wà nílé ayé. Tó túmọ̀ sí wípé ọmọ lè bí baba àbí nígbà tó bá bí ọmọ tó gbáyé bó ṣe gbáyé tó láàmìlaka, ìwọ gbọ́dọ̀ rẹ pé ọmọ lèmi, baba gangan leléyìí. Ìgbé ayé Ọ̀rànmíyàn òun ni dúkùú àkọ́kọ́ tó ti wà lórí ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ n sọ nǹkan mọ́ lórí àárín yẹn. Mò ń padà bọ̀ níbì kan tí mo fẹ́ fi fa àwọn ọmọ Yorùbá létí àtàwọn ọba wa tí mo fẹ́ fi gbà wọ́n nímọ̀ràn. Ìgbé ayé ìkejì tó ṣokùnfà dúkùú ẹlẹ́ẹ̀kejì tèmi ń rò, ó lè jù bẹ́ẹ̀ lọ, ó sì lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín. Tí mo rò ni tí mo gbọ́, mo jókòó mo kàn ronú lórí mo kàn rò ni. Ìgbé ayé kejì òun ni ẹ̀san tí àwọn olóṣèlú ayé Awólọ́wọ̀ tí wọ́n gbà lára Aláàfin Ìjẹta. Ẹgbẹ́ tó ń control ilẹ̀ Yorùbá ńgbà yẹn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Aláàfin Ìjẹta. Wọ́n ti múra àti máa fìyà jẹ Aláàfin, wọ́n ti ń downgrade ẹ̀, wọ́n wá ń gbé ọwọ́ Ọọ̀ni sókè. Wọ́n fẹ́ cancel empire ẹ̀. Ìtàn yẹn ni Aláàfin àná bá nílẹ̀ tó ń sa fitafita lé lórí. Ìtàn yìí náà sì ni Ọọ̀ni àná bá nílẹ̀ tí àwọn náà ò fi gbà t'Aláàfin, wọ́n fi bára wọn jà. Ṣé wá rí pé dúkùú ni? Ìjà táwọn bàbá rẹ̀ jà tí wọ́n fi kú. Ọ̀dà náà, Aláàfin Ọọ̀ni Adérẹ̀mí, wọ́n fi ìmọ̀ bọ́yá méjì náà fi joyè, ìmọ̀ éèjì nígbà tí wọ́n joyè. Ṣùgbọ́n àsìkò tí Aláàfin àná dórí oyè, bàbá wa Adérẹ̀mí wọ́n ti dàgbàlagbà nígbà náà. Àwọn ò fẹ́ kíjà ó ṣẹlẹ̀, òṣèlú ń ṣe tiwọn. Ṣùgbọ́n àwọn ń gbìyànjú àti fi maturity bá Aláàfin tàná lò kí wọ́n jọ ṣe kó dáa. Torí pé àwọn náà lọba méjèèjì tóṣèlú gbé sókè. Wọ́n fi empire wọ́n fi rate Aláàfin, rate Aláàfin. Wọ́n fi pé ìlú ìgan ìlú Ìtẹ̀dó wọ́n fi rate Ọọ̀ni Ilé-Ifẹ̀. Wọ́n ń gbáyé wọn lọ. Bàbá wa Adérẹ̀mí wọ́n sípò padà, wọ́n padà sọ́dọ̀ àwọn baba ńlá baba wọn. Wọ́n fi Ọọ̀ni Olúbùṣe ẹ̀rí ogun. Ó kí bítíbitì, mo ṣe máa ń kí wọn, ẹ má jẹ́ n kí wọn tẹ̀síwájú. Wọ́n lọ lọ fẹnu kọ. Wọ́n fi Ọọ̀ni Olúbùṣe wọ́n fi wọ́n jẹ. Ọọ̀ni Olúbùṣe ti ń rí kìràkìtà wípé bí ẹni wípé ipò tí wọ́n fi ọba Adérẹ̀mí sí, Ọọ̀ni ti ń gbìyànjú àti roko ẹ̀ sọ́dọ̀ ara wọn.
àwọn ẹgbẹ́ òṣèlú tó sì wà ń pò, àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ pé bàbá tí wọ́n bá jà ni. Bí Ọọ̀ni ṣe ń gorí ìtẹ́, wọ́n fa ipò yẹn lé lọ padà. Àwọn ẹgbẹ́ yìí, ìjà tán bá bàbá mi jà tí bàbá mi fi di pé wọ́n sípò padà, kò tán nú wọn, èmi náà tí mo jẹ́ ọmọ, wọ́n fẹ́ bá mi fà á. Kàkà káwọn k'Ọọ̀ni tuntun wá lo maturities nígbà yẹn. Ṣé ẹ mọ̀ wípé téèyàn bá kọ́kọ́ gorí oyè, ẹ kíyèsí dáadáa, gbogbo ohun tí ń jẹ́ ẹ̀dá tó bá wà nípò láyé, ipò tí ogbó bá ká, téèyàn bá fi ogbó débẹ̀, tàbí ipò téèyàn bá wà tí ogbó bá káàyàn mọ́, òun ni ara èèyàn tó máa balẹ̀. Téèyàn bá sì wà lópèpé, ó fẹ́ shine, ó fẹ́ shine. Àmọ́ èyí ti wà lópèpé, ìyẹn ti dé, òpèpé ló wà. Ìtódé náà jù lọ díẹ̀, òun náà wà lópèpé. Wọ́n sì jọ bá àwọn ìtàn lórí ìtẹ́ yẹn bí nǹkan ṣe ń bọ̀. Ayé yìí sì fi ẹni tí ó sọ ìlú tàbí agbègbè di àjẹmógún, wọn kì í fi ṣe adarí, wọn kì í fi ṣaṣáájú. Ló jẹ́ kí n sọ lánàá nínú fídíò tí mo ṣe wípé béèyàn bá fẹ́ jẹ president l'Amẹ́ríkà, tí ò bá ti sọ pé òun ó jagun f'Amẹ́ríkà, tí ò sọ wípé òun ó gbé Amẹ́ríkà lọ́wọ́ lókè síbẹ̀ pé kán jẹ́ bí aṣáájú káàkiri àgbáyé, tí ò sọ wípé òun ó gba ẹ̀tọ́ ọmọ Amẹ́ríkà fún ibikíbi tó wù kó há sí káàkiri inú ayé, Amẹ́ríkà ò ní fi jẹ president. Wọn kì í fi ẹni tó bá dẹ̀, wọn kì í fi jẹ aṣáájú wọn. Bẹ́ẹ̀ náà sì ni gbogbo àwùjọ. Àwùjọ tó bá dàbí ẹni pé àwọn akọni ló create ẹ̀, tán ti fa àwọn ìpìlẹ̀ kan lélẹ̀, ẹni tí ò bá ní máa túpìlẹ̀ yẹn ṣe kó tún máa kún nǹkan yẹn tún strong dára sí, wọn ò ní fi j'aṣáájú. Bá a ṣe ń darí abẹ́lé nínú ilé wa, kọ́ náà ṣe ń darí ipò, kọ́ náà ṣe ń darí ìlú. Ẹ jẹ́ kó yé ọ̀rọ̀ yé wa. Ẹ má rò pé idea báwa ṣe ń ṣe lọ́kọláya wa la kàn máa fi advice àwọn ọba. Dúkùú ń tẹ̀síwájú, wọ́n ń jà lọ́rọ̀ǹtò. Tó jẹ́ pé ẹnìkan kò rí yanjú. Kàkà kán yanjú ẹ̀ ńgbà náà, àwọn akéwì wa, ibi tí mò ń lọ gan ọmọdé yìí, àwọn akéwì wa ná borí afẹ́fẹ́, ná bẹ̀rẹ̀ sí máa ya àwọn ọba ìbalẹ̀. Wọ́n á bú wọn, kinní kan gba kámú lórí ìpínlẹ̀ pínpín, wọ́n kú ti gbọ́mọ ọba fọ́sùn, kinní kan, ọba ríkú ọba họ, oríṣìí àwọn nǹkan yẹn. À ń rẹ́rìn-ín ńgbà náà. Ẹ wo àbọ̀ tó fi sórí ewì nílẹ̀ Yorùbá ńsìn. Nígbà kan tó o bá ní ẹ̀bùn kéèyàn máa kéwì, tó o bá kọ proposal sí radio station or television presenter, wọ́n á gbà ọ́ bí ẹni pé èèyàn ń gba omi tútù ni. Wọ́n á gbà ọ́ bíi pure water tútù ni. Ìgbà náà lọ́hùn-ún, ìwọ tó bá mewì ké, tó o lè kí oríkì orílẹ̀, o máa gbẹ́mc ṣeré ni. Tó o bá lẹ́bùn ewì tóhùn rẹ̀ tó dùn, o máa gbẹ́mc ṣeré ni. Ìgbà yẹn gan àwọn akéwì ni wọ́n rí gẹ́gẹ́ bí amúlùúdùn. Àwọn ni wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó dáńtọ́, tó lè ṣiṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Àwọn ni wọ́n rí nígbà tí a bẹ̀rẹ̀ sí í fi ewì ya àwọn aṣáájú wa balẹ̀. Bá a ṣe ń bú sọ́jà là ń bá lágbádá, là ń bú àwọn ọba. Ẹ wo ipò tí ewì kíké wà lónìí àtàwọn akéwì. Ẹ wo ipò tán wà. Ìgbà míì wà téèyàn bá ṣe nǹkan míì, táyé bá ń sọ pé mo gbádùn ẹ, máa jó lọ, mò ń wo ẹ̀yìn ẹ ni. Tábọ̀ rẹ̀ bá dé, ìwọ náà dẹni yẹ̀yẹ́.
kó dédé kan ní pé kọmọ pẹ́ nìkan lé wọn pé ọmọ ń pẹ́ lọ́wọ́ ni mo rò pé orí nǹkan jẹ lọ́wọ́ rẹ̀ kọmọ lẹ́tù lójú tó bá ya ọ balẹ̀ nísìn ó rí fíìmù ọjọ́ méjì ọba sí rẹ̀ wọ́n lè mú àṣírí ẹ̀ tí ẹ ta tó ẹ ń gbò bú lágbájá níjó sì ń bú lágbájá yẹn gbogbo wọn náà sọ pé ọkàrí láì. Kí la fi mọ ọmọ Yorùbá tó gbádùn, kí la fi mọ ọmọ Yorùbá tó lẹ́kọ̀ọ́, sì ká ṣàpọ́nlé àwọn aṣíwájú ni. Wọ́n ní tí tójú akátá bá léwó kì í ṣẹnu ẹdìẹ ló yẹ ká ti gbọ́. A ṣe sọ wípé kábíyèsí kan ṣe tí ò dá o gẹ́gẹ́ bí tá mọ̀ yìí pé àwọn ọba wa láṣáájú wa o. Ká tiẹ̀ pé àwọn ìjọba òyìnbó tí wọ́n gbéjọba lẹ̀ fáwọn ìjọba tiwa wọ́n ti padà yẹ̀yẹ́ wọn. Kìíní yẹn ò ṣe é dá padà mọ́, ó ti wà bẹ́ẹ̀. Ló fi jẹ́ pé tí gómìnà bá débì kan ọba ó dìde fún un. Ó wá sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa dọba oníjèjìnì wọ́n mọ̀ sí kójókójó lábẹ́jọba káàkiri. Èyí tó wá lòun ò ṣe bẹ́ẹ̀ nínú wọn yóò kàn wà bẹ́ẹ̀ láìsí láyé ni. Gbogbo alátùmọ̀ bù pé kí ló wá jọba fún tó kàn ká ọbọ tán káàkiri. Àbí àṣàrí jò ní nígbà tí ààrẹ àná bàbá Ọbásanjọ́ àbá rẹ̀ jẹ́ ìdógún láti ẹ̀pẹ̀ wọn ni tí wọ́n tán ń pèsè fáwọn ọba tán ń ké fún wọn. Torí pé gómìnà débẹ̀ àwọn náà débẹ̀ wọn dìde. Ọ̀rọ̀ ọjọ́ náà ló dá jìjìnì sáwọn ọba lára báyìí o. Ẹ wò bí gómìnà ṣe dé ibi kì í jẹ lòun tí wọ́n sáré dìde nígbà tí wọ́n fẹ́ káàbùkù. Orí ipò ọba ti wá di wípé ìwọ tó o bá mọ̀ wọn ara ẹ ní ìsìn gan tó yẹ pé ọkọ̀ wọ̀ sí gan mọ̀ wulẹ̀ lọ́bẹ̀. Aráàlú ó wẹnu sí alá ìjọba ó yẹ̀yẹ́ wọn kí ló dé. Àwọn olóyè ó tún gbógun tì wọ́n. Ọba kan ó tún ní pé tó bá ti rí tún dọ̀bálẹ̀ láǹfààní pé wájú orí adé. Ọba jayé orí adé ìdọ̀bálẹ̀ forí adé. Ìlànà lẹ́yìn kan jùrù kẹ̀rẹ̀ fúnra wọn kan fi kẹ̀rẹ̀ kára wọn báyìí. Ẹ má jẹ́ tán kò sínú àṣà wa nílẹ̀ Yorùbá gan kí ká máa dì mọ́ra wọn. Àwọn kan ló láṣà dídì mọ́ àìdì mọ́ra wa nílẹ̀ Yorùbá. Àyà wa ni a lè máa lò ó ní ká máa lò ó ṣùgbọ́n kì í ṣàṣà wa. Àwọn ọba wọ́n fùrù kẹ̀rẹ̀ kára wọn báyìí ni wọ́n ti pọn àwọn létán báwọn kò sì tó burú bẹ́ẹ̀. Dúkù oní ń bẹ láàrin ìtẹ́ Aláàfin àti ìtẹ́ Ọọ̀ni Ilé Ifẹ̀. Bó la sì fẹ́ yanjú ẹ̀? Ká ní pé lẹ́yìn bá rò pé ẹ fẹ́ yanjú tẹ́ ẹ fi ń ṣe gbogbo tẹ́ ẹ ń ṣe yìí tí ò lé ní tó bá jẹ́ pé ẹ fẹ́ yanjú ẹ̀ ni o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ yanjú ẹ̀ tó yẹ pé ẹ kàn fẹ́ máa pawó bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹ máa ṣe lọ. Ṣùgbọ́n tó bá pé ẹ fẹ́ yanjú Dúkù yìí ni ìlànà àgbègbà èmi ó júwe fún yín.